májàsọ́lá o Sunday Ìgbòho etí rẹ mélòó tó ò lè mọ wo ètò mi Yorùbá ò ṣe é kú fún o ìtí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún májẹ́ nìkan ó tì ọ́ lu báàbù wáyà o Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ àgbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ o nígbà tí Ọbásanjọ́ jẹ lọ ń jò ó ní ìgbà náà làwọn àsárídòkúbọ̀ ni wọ́n ń da Niger Delta láàmú tí wọ́n ń kógun ja Niger Delta tí wọ́n ń fọ́ gbogbo ilé epo Ọbásanjọ́ ó kó gbogbo àwọn àsárídòkúbọ̀ ó bá wọn ṣe mítìnì ẹ lọ́ọ́ kó bọ̀ yín wá ẹ dàbọ̀n lẹ̀ ẹ jẹ́ àjọ ṣe kínní gbogbo wọn ló dolówó ó fún wọn lówó ó fẹ̀yìn wọn tì kí lẹ fẹ́ máa ṣe iná fàájọ́ náà tí wọ́n fi dá Ministry of Niger Delta lẹ̀ ọwà dọ́là ọwà lórí iye tí wọ́n ń gbà kọ́ ní gbogbo àwọn state yòókù ń gbà ó májàsọ́lá o Sunday o bí n bá ń pè ọ́ awo ní ń pèrè awo ìmùlẹ̀ ní ń porí ìmùlẹ̀ ìní dalẹ̀ rẹ láéláé ìsìn ní ṣe tí ọ̀dà pẹ̀lú rẹ má jẹ́ nìkan ó tì ọ́ lu báàbù wáyà bọ́ ọ bá mọ̀ nípa àwọn tí wọ́n ń lọ àwọn kan lọ rí rédíò láàárọ̀ yìí wọ́n lọ sí amúlùúdùn wọ́n lọ gba rédíò wọ́n fìbọn já rédíò gbà akíkanjú ni wọ́n akin ni wọ́n ṣùgbọ́n omi pọ̀jọ kà lọ sọ́jà bá wọn bẹ̀ ọlọ́pàá ká wọn mọ́ bẹ̀ wọ́n sì mú wọn kúrò bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ṣẹ̀ kan bá ń dá ọrùn ẹni tó ẹlẹ́ṣẹ̀ ní dá sí ní ìsìngbà wọn gbogbo pépà ń gbé tí gbogbo òwe ìròyìn ń gbé wọ́n ń táwọn Yorùbá nation agitator wọ́n fẹ́ dojú ìjọba gbolẹ̀ wọ́n fẹ́ gbàjọba àwọn míì wọ́n ń ṣépè pé kí ni Yorùbá tún ń wá ìjọba bọ́ sí àlọ́wọ́ kí la tún ń wá ọlọ́nu o Sunday o ọ̀hún Yorùbá lòún rí mu sọ́ọ̀mọ̀ pọ́n Abíọ́lá dìbò tá a dì lọ yìí só níbò 25,000 sáà ní gbogbo Nàìjíríà sọ yẹ kí wọ́n dìbò fẹ́ lòmíì nílẹ̀ Yorùbá kọjá ọmọ MKO Abíọ́lá kò ríbò méjì ládùúgbò wa lábẹ́òkúta àlù bàbá ìbò mélòó lórí ń bẹ̀ Sunday májàsọ́lá Yorùbá ò ṣe é kú fún mo wí tèmi o ẹ tiẹ̀ gbọ́ àwọn kan ní ẹ̀ ń ṣe Yorùbá nation ẹ̀dùn wọ́n ṣe pé wọ́n fi nǹkan bá yín sọ̀rọ̀ ni ẹlòmíín lọ sí wọ́n láwọn sọ́jà wa fọwọ́ lẹ́rọ́ báyìí wọ́n wá wò wọ́n ní wọ́n á yọ fúláàgì Nàìjíríà fúláàgì wọ́n wá ń rí àsíá Yorùbá nation mọ́ àwọn sọ́jà wa fọwọ́ tọ́ra wọn pé ẹ̀wá wá wo bàbú láì gbé ìbọn lọ láì gbé nǹkan kan lọ èmi ọmọ àyà dídí búkú tẹ́lòmíín ní àgọ́ sọ́jà lẹ́kọ̀ọ́ níbi tí gbogbo orinṣẹ́ burúkú gbogbo orinṣẹ́ south west yìí gbogbo ògbọ́n tó lè pààyàn ní south west ibẹ̀ lọ́wọ́ o ẹ wá lọ bẹ wá ṣe àyàkókò náà kí ẹ wá ń rí fúláàgì lọ́sàn-án gangan ọba mákì kùtùkùtù ọba ìgbò àwọn èèyàn láyà o wọ́n tún lọ rédíò pé wọ́n fẹ́ gbàjọba wọn ké fatafata ń bẹ̀ ibẹ̀ lọ́lọ́pàá àti sọ́jà ká wọn mọ́ bó ṣe Sunday ọ̀rọ̀ ló délẹ̀ bí wọ́n bá ti dẹ̀yìn ọ̀sẹ̀ tí ń bọ̀ bú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bẹ̀ wọ́n káẹjọ́ lọ rèé bá olórí oko káẹjọ́ kó rántébù olólè fún olómìnira ń bitọ́ wa òun náà mọ̀ pé jà àwọn gbogbo wa ló ń gbè ìjà wa ló ń jà Ọlọ́run ti gbé ọ̀ ń jà o Sunday má jẹ́ wọn ó tì ọ́ lu bábu wa yà o Sunday Ìgbòho ni mò ń bá wí o má jẹ́ wọn ó tì ọ́ lu bábu wa yà o ẹ̀kan tí ń pèsè lórí ológun obìnrin lòun tán náírà tán bá musa wò báyìí musa rẹ́rìn bí ìgbà téèyàn wo fíìmù bàbá láti inú tẹlifíṣàn ẹ fẹ́ gbàjọba olóòtú yẹn jẹ́nẹ́rà òun ti yẹn gbá òun ti yẹn àwo nínú ìjọba eléyìí láwọn ológun tára kan burúkú yìí ẹ dákun mo fẹ́ yọnu Ọlọ́run bẹ̀ yín o Sunday dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn wé tó yí ọ báyìí níjọ́ kìíní àná tí mo sọ fún ọ nu wípé kọ́ ọgbẹ́mí rẹ̀ sá fún ọ Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ Yorùbá ò ṣe é kú fún o
Abíọ́lá lọ bọ́mọ ẹ̀ bá jáde kó òun ó dìbò lẹ́nìí ọmọ bíbí inú Abíọ́lá kó jáde lábẹ́òkúta kó òun ó dìbò pé òun fẹ́ lo kàrámọ̀ bàbá àwọn òun ò ní náwó tó bá wọlé wá pàjá fún mi màá jẹ tí ọmọ Abíọ́lá àìmọye ọmọ Awólọ́wọ̀ tí ń gbàpò títí ń lulẹ̀ ọ̀sẹ̀ kìíní ó lulẹ̀ ọ̀sẹ̀ kejì ó lulẹ̀ àwa pé kìíní kankan yóò bá lọ fẹ́ kú fún wọ́n tó mọye billions tó wà lákàntì ẹ̀ property tó ní ó jù ọ lọ ọjọ́jọ́ orí rẹ lọ oore tọ́lọ̀ ń ṣe fún ọ jù ọ lọ wọ́n á dẹni tí wọ́n wà á fi pamọ́ ìlú kan láti ìlú kan sí ìlú kejì ọlọ́pàá tí ń sọ ọjọ́ ìṣòdodo ọ̀rọ̀ fún ọ wọ́n gbígbà wọ́n fún yàn ní arrest ni pé ọ̀yàn bí ológun ń ṣe kinní kan wọn ọlọ́pàá ń fún tẹ̀lé ọ̀hún ṣe nǹkan yẹn ní freedom ara rẹ bá a ṣe máa wọlé alámọ̀lá tá a bá fẹ́ jẹun bá a ṣe máa wọ bí tá a bá fẹ́ wọ̀ ìyẹn ló ṣe pàtàkì máa bọ̀ Nàìjíríà wàá mójútó sẹ́ rẹ gbogbo ilẹ̀ ńláńláńláńlá tó ní Nàìjíríà wọ́n ti ń wọ orí rẹ̀ ilẹ̀ tó nílẹ̀ bíi 200 acres tó jẹ́ pé bí wọ́n bá ta plọ̀tì kan bẹ̀ ó kéré pé wọ́n ta 1 million ẹ wá wòye plọ̀tì tí ń bẹ nínú éékà ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀ ọ̀dà lélẹ̀ ọ̀dọ̀nà lẹ̀ akẹ́tù wọ́n tún ọjà ya májà wọn kó bọ̀ ó ti dọ̀nà méjì ní ìsìn ìka obìnrin ní aṣojú rẹ̀ ìkànnì tàwọn Sunday Ìgbòho yóò bá ní sàn náà wọ́n ń pè méjèèjì èmi mọ̀ pé orí Sunday pé níbi tó bá jọba jẹ dé kò ní pẹ́ kẹ́yìn olórí láyà Sunday gan bó ṣe wà wọ́n á pé kọ́ lọ rí fúláàgì mọ́ àgọ́ sọ́jà láìsí àgọ́ ọlọ́pàá láìsí àgọ́ LASTMA láìsí àgọ́ traffic warder kọ́ lọ rí fúláàgì mọ́ lójúkorojú kó wú fúláàgì Nàìjíríà kó ń bẹ̀ ó kù díẹ̀ káàtó o ìjà ọpọlọ tó ń jà kó tó kó gbogbo ayé fọwọ́ sí wọ́n sì pàtẹ́wọ́ fún ọ wọ́n gbogbo bí tó ti ṣe bọ́dálì wọ́n mẹ́yọ ẹnìkan lẹ̀ ọlọ́pàá mẹ́yọ ẹnìkan ó ṣe lóńdó ọgbàtẹ́wọ́ ó ṣe lọ́yọ̀ ó ṣe lọ́ṣun ó ṣe káàkiri ó ṣe lóògùn wọ́n pàtẹ́wọ́ fún ọ ni wọn ò bu ọ kò sì sọmọṣẹ́ rẹ kan tí wọ́n mú lẹ̀ police station Yorùbá wa gbogbo ẹ̀ tí wọ́n ń kí ọ tó rò pé wọ́n nífẹ̀ẹ́ rẹ o àwọn míì ti gbàbọ̀dé nù wọn ẹ̀kọ́ ńlá ni fún ọ Sunday Ìgbòho.